Hello, beautiful people. My name is Princess. This is Yoruba American comedy. It's all about counseling, adverts, Yoruba culture, American culture, and broadcasting news. Tonight, what I have for you is all about Roya. Yes, you could see me now that I'm really in a royal style today. Yeah, I want to talk about all my father in Yoruba land because what is going on in Nigeria now. Wọ́n ní ọ̀rọ̀ náà kàn yín ẹ̀yin bàbá mi ni wọ́n ń sọ, and I don't like that language. It's like a rude attitude. It's a rude talk. Yeah, throwing to our father, and which is not right. So mo fẹ́ correct ẹ̀ kì í ṣe pé bóyá àwọn yẹn wọ́n dá. They are very good person, but the way bọ́rọ̀ yẹn ṣe ń ta wọ́n lára, báwọn èèyàn ṣe ń jìjà tébi ń pa wọ́n ni wọ́n ṣe ń sọ. Mo kàn fẹ́ correct statement yẹn ni pé káwọn bàbá wa kàn má bínú. Wọ́n ní àgbà tí ò bá bínú ńlọmọ rẹ̀ ń pọ̀ jọjọ. You had a lot of beautiful children, lot of beautiful girls, beautiful son, handsome son, beautiful ladies, girls. You could see us now. We used to be tall, beautiful. A máa ń sing mọ̀lẹ́gàn, a máa ń rọ́ ni. Gbogbo àwọn ọmọ ọba la máa ń rọ́. Ẹ lè rọ́ ọmọ ọba kọ́kàn ṣe kúọ́kúọ́ lásán. Bí ò tiẹ̀ tí jẹun kẹ́ má rojú ẹ̀ bá tiẹ̀ kọ́kọ́ rí fìrìgbìn ẹ̀ lásán ẹ̀ tí mo pẹ́ ọmọ ọba ń bọ̀. Tó bá tẹlẹ̀ báyìí lè á mí tìtìtì ni. Iṣẹ́ Ọlọ́run ni. Gbogbo àwọn ọmọ bàbá mi ní káàkiri gbogbo ilẹ̀ káàrí ìdíre bẹ̀rẹ̀ láti Ilé Ifẹ̀ lọ sí Èkìtì, Ẹ̀gbá, Ọ̀yọ́, Ọ̀ṣun àti Kwara àti Kogi, yes, gbogbo wọn àti Benin, torí ara Yorùbá náà ni Benin. Gbogbo wọn lọmọ wọn ṣe ṣémṣém, tó dẹ̀ smart, tó beautiful dáadáa. We are all wọ́n ní ọmọ wọ́n ní bílé bá san tí ò bá san wọ́n ní kí ni àwọ̀ là ń rí gbogbo wa ni kí la dẹ̀ ń jẹ náà organic food là ń jẹ. Organic food náà kì í jẹ oúnjẹ inú fíríjì púpọ̀. A máa make sure pé ààrẹ ẹ̀fọ́ tó tutù dáadáa láti inú oko, ẹja tó tutù, ata tó tutù, gbogbo àwọn irú gbogbo nǹkan tó mú ata fi ń dá gbọ̀dọ̀gbọ̀dọ̀ nìyẹn. Wọ́n la fi ń gbẹ́wọ̀ àwọn bàbá wa ga níta. Wọ́n ní ọmọ ṣe kí ni ọmọ tán síbẹ̀. Àwọn bàbá wa wọ́n ṣe kí ni bàbá tán sí àwọn bàbá tán ransom dáadáa. Yes, gbogbo wọn mo ní kí n lọ bá wọn sọ̀rọ̀ lénìí torí gbogbo báwọn èèyàn wá ṣe ń rude, tán ń bínú, tán ń tara àwọn ọkùnrin mi àjáde á sọ̀rọ̀ bá ní àwọn bàbá yẹn á tún kí èpè mọ́lẹ̀ máa ní torí Ọlọ́run. I think it's time for me to come out now and say something on behalf of my father of Yoruba land. Yes, I want to say all of us, we need to have patience. We need to have patience very well, very, very well. So, and then bí tó bá dẹ̀ tí ń dọ̀tí mi ò kí ń like láti rìn síbẹ̀ because as you see me now, I'm a lady of integrity. Yes, you know what? I love to make sure everything is honest and pure and supreme, so that everybody can be satisfied, so that you can have that you have a good father. It's not our father's fault. Everything comes from government. You know those government. You could see a lot of people who tán sọ̀rọ̀ nípa Yorùbá nation. Most of them not sá pamọ́ tán forí pamọ́ kiri because these people, they are not easy to deal with. They are not easy to deal with at all because tọ́wọ́ bá gán wọn. It's like ẹni tí bí ń pa ni tó ní kó wá waṣọ kò ní dẹ́ lóhùn. Ebi tó ń pa yẹn búrẹ́dì ló nídìí lọ́wọ́ ẹ̀ kò nídìí aṣọ tó fẹ́ kó sílẹ̀ fún un. So nǹkan tó ń ṣe àwọn èèyàn wa nìyẹn tán fi sá káàkiri pé nìkan kán má lọ gbé wa ibi ló ń pa wá tí gbogbo àfẹ́ ń pariwo. Then ó dẹ̀ yẹ ká mọ̀ bá ṣe máa bá àwọn bàbá yẹn sọ̀rọ̀ because tó bá fẹ́ gbà nǹkan lọ bàbá ẹ̀ tínú bá ń bí ẹ̀gán gbà mí bá ní bàbá mi ń fẹ́ gbà kínní yìí o kí ló ń ṣe wọ́n tó kan rí mọ́lẹ̀ bí àgbò ń bẹ̀yàn nígbà tí mo sọ fún pé mo ní ìdí kínní mo fẹ́ kó lọ sí school ẹ̀ dá mi lóhùn and ṣé nǹkan tó ń fẹ́ ni okay, and I will give it to you. Bàbá dẹ̀ pèsè ẹ̀ fún wa exactly bó ṣe yẹ káwa náà ṣe ni kí ṣe pé ká máa yọ ìbú lára wọn ká máa bú wọn. Bá a bú wọn dọ̀la kò mú nǹkan kan kúrò, kò gbadé lórí wọn, kò rọ̀ wọ́n lóyè.
you know. All we just to do is to bring our attitude, you know, to bring it down and behave normally. Being aggressive, flee to them, it doesn't make sense. It doesn't bring good things to us. No. So that's why I want to tell you that this is a Yoruba land. Forget about it. Forget about what is going on. Forget about ebi ń pa mí. Our Father will give us food. We will eat and belly food very well. Okay? So lẹ́nìí mo fẹ́ lọ sọ́dọ̀ àwọn bàbá mi, mo fẹ́ lọ sọ ẹ̀hónú àwọn ọmọ ilẹ̀ Yorùbá fún wọn bó ṣe rí lára wa, so that they too, they will see to this problem, so that they will know how to foríkorí, how to figure it out, so that all of us we can be happy with our Father. Because ní bàbá mi àdèkí ń sọmọ àlè, gbogbo alọmọ ọkọ ráì, gbogbo alọmọ ọba, gbogbo àlàndà gbọdọgbọdọgbọdọgbọdọ. So Tinubu bí wọ́n yẹ ká jẹ́ kí àwọn bàbá yìí ó mọ̀ pé ebi ń pa wá. Ebi ń pa wá náà, aṣọ ló kàn bo ebi mọ́lẹ̀, èjìká aṣọ ti ń jábọ́ léjìká, ìlú ti ń jábọ́ báyìí, ebi ni. So we want to say that to our Father today. So gbẹ̀yìn tẹ̀ ń pariwo, tẹ̀ ń bínú nínú YouTube, bínú nínú gbogbo ẹlòmíì sọ̀rọ̀ láti Amẹ́ríkà, láti London, Germany, gbogbo ẹ̀. A máa gbọ́ láti London mo ti ń sọ̀rọ̀, àwọn ọba yẹn wọ́n rí wọn ṣe dáadáa, ọrùn wọn ṣe dáadáa, dé dúró dáadáa lórí wọn. Please don't be annoyed. I know how it is. You have a lot of family at home. You know, you feel the same what is going on. I know. Me too, I feel the same thing. But what we're going to do, we have to analyze it. We have to we have to say what is going on, what we feel to our Father, so that they can do something about it. And that is why I came out today. Ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin fan mi, ẹ káàárọ̀, ṣàlàáfíà lẹ wá sí gbogbo ẹ̀rọ gbọ́dọ̀ ẹ káalẹ́ nu, ilẹ̀ ti sún bí o, tonight la pè lẹ́ẹ̀kan rà. So ẹ má bínú sí mi, mi ò rọ́wọ́ yín rárá o, mi ò rọ́wọ́ kọ́mẹ́ǹtì yín mọ́, kí ló dẹ̀ ń ṣẹlẹ̀? Ẹ má ṣe yẹn sí princess yín o, ẹ má bínú, ẹ má rò pé bóyá ibi ń pè mí náà pé torí ẹ̀ mo fi wá tọrọ, ibi ò pa mí púpọ̀, ibi kan pa mí díẹ̀díẹ̀ níbẹ̀ tí kì í ṣe owó YouTube la fẹ́ jẹ. Èmi kàn ní kí n jáde síta kí n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ òtítọ́, ọ̀rọ̀ tó jẹ́ pé tẹ́ ẹ bá gbọ́ báyìí inú yín á dùn pé ọmọbìnrin náà máa mú díẹ̀díẹ̀ jáde bá, ó máa bá mi lára mu kí n máa like nǹkan tó sọ yẹn. That is why I came out. Ètò bá dẹ̀ jáde ńbẹ̀ kò sí problem. So gbogbo ẹ̀ náà bára mu náà ni, ṣùgbọ́n ìkókó tó wà ńbẹ̀ ni pé n tó máa bá àwọn ará ìlú lára mu, wọ́n tó yẹ pé nǹkan dùn ẹ̀ lára tí ń bá sọ báyìí, ó máa dẹ̀ kúrò ńbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé àbí wúmà yìí áńgẹ́lì ni, nǹkan tó dẹ̀ sọ yẹn dẹ̀ bá mi lára mu, ó dẹ̀ tù mí lára. Nǹkan tí mo fẹ́ ká ṣe nìyẹn, mo fi pera mi àmì lady of integrity. Tí wọ́n mi yé sọ òtítọ́ ọ̀rọ̀ òun ló dáa jù. Ó máa ń korò ńgbà mí o, bẹ̀tẹ̀ tó bá use mọ́, then you will use with it. Sometimes you will use with it. Okay? So now ẹ kú gbádùn bẹ́ẹ̀, ṣàlàáfíà lẹ́wà, Ọlọ́run á máa bless gbogbo wa, ọwọ́ tẹ̀ fi ń bá mi ṣe, ó máa ṣe kí ni? Ṣe kí ni? Ó máa ka owó ni, á máa ka àlàáfíà, á máa ka ìgbéga, á máa ka ẹ̀mí gígùn. Bẹ́ẹ̀ dẹ̀ ni ojú tẹ̀ fi ń wò mí kò kú ní fọ́ o, lágbára Ọlọ́run náà bá wa tálẹ̀. Wọ́n dẹ̀ nídìí ìṣẹ́jú kan fáwọn ìyá mi àti bàbá mi. Gbogbo ala máa jẹ wọn mọ́. So ẹ jẹ́ ká máa lọ nínú ètò yìí, kí n lọ bá àwọn bàbá mi tí ẹ rán mi sí wípé ibi yẹn ti pọ̀jù, káwọn bàbá wa kan dìde o, káwọn bàbá ẹni tó bá yẹ kán bá sọ̀rọ̀ bóyá Buhari ni or whatever. A mọ̀ pé ìjọba kan ò lè rọ àwọn bàbá mi lóyè, bẹ̀ tí wọ́n láti dúró síbì kan, so that kí dọ̀tí yẹn má bàa yí wọn lára púpọ̀ láti ọ̀dọ̀ àwọn olórí ìjọba náà. Because àwọn náà gan wọ́n ṣe wọ́n dáadáa, wọ́n ṣe àwọn bàbá yìí dáadáa, wọ́n ṣe wọ́n dáadáa o. Because tó bá ṣe wọ́n dáadáa ni wọ́n ní máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn. Àwọn gan ọmọ bọ́ba wà lórí ìjókòó, ọmọ bọ́ba kankan wà bẹ́ẹ̀, wọ́n kàn ṣe ìtòwù wọn ni, and which is not right. Bóyá ń gbà táwọn bàbá bá dẹ̀ wá korí pọ̀ sí, tí gbogbo wọn gbọ́wọ́ lẹ́tà tán bá máa write whatever up ni. We don't care now what is going on, what is on the board now. You got to do the right thing at the right time. Yeah. So ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ ká máa lọ náà. Máa kọ́kọ́ lọ sí Ilé Ifẹ̀ ọ̀dọ̀ bàbá wa Adéyẹyè Ẹniìtàn, di Ọọ̀ni of Ifẹ̀, di àdìmúlà of gbogbo àgbáyé, kìí ṣe Nàìjíríà nìkan. Yes, tí
tí àwọn òyìnbó náà ti darapọ̀ mọ́ ara àti ní mẹ́gẹ̀ ìyàwó ọmọ màmá London ara wa ní Nàìjíríà ni ó dàbí lóyè Èkìtì lóhùn tí wà ní àbí Ọ̀yọ́ ìṣàwọn pólò ti ṣe ó ti ṣe DNA òun náà ti di Yorùbá Rihanna Nàìjíríà ni ìyá brown skin girl Beyonce ìyẹn náà ti ṣe Nàìjíríà ní abẹ́rí pé àti ṣe oríire rẹpẹtẹ màmá kìíní nìkan ló kù tí mo fẹ́ kó lọ tó tiẹ̀ ṣe màmá Oprah mo fẹ́ kó ẹni tó bá léèyàn ò ṣe dáadáa tó bá tún ṣe ẹ̀rí pé Nàìjíríà lòun náà ti wá so bó ṣe jẹ́ ní ẹ̀yìn ènìyàn mi ṣe mọ̀ pé Yorùbá comedy ló yẹ ká máa já sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan to make people happy so that you can forget about your sorrow. So right now I'm going to Ilé-Ifẹ̀ lọ́dọ̀ bàbá wa ẹ̀yin bàbá wa àwọn èèyàn gbogbo àni máa represent àwọn bàbá mi bẹ̀lẹ́ ni mo fẹ́ represent àwọn ará ìlú mi àwọn èèyàn mi àwọn èèyàn bí èèyàn pàtàkì àwọn ọmọ gidi àwọn ọmọ tó rẹwà àwọn ọmọ tó handsome wọ́n rán mi sí bàbá mi àwọn bàbá mi lénìí ní gbogbo káàárọ̀ òjíire ní ààfin so abẹ́rẹ́ lọ́dọ̀ bàbá bá wa ẹjọ́ ẹ bá wa pe àwọn gbogbo àwọn ọmọ yín mọ́ra o ẹ bá wa pe wọn mọ́ra o ebi ń pa àwọn ará ìlú tí láwọn tó ń kàn rí mọ́lẹ̀ bí àgbò wọ́n ti pọ̀ wọ́n ti bú yín rẹpẹtẹ ṣùgbọ́n mo ní èébú yẹn kò jẹ́ kó rí bẹ́ẹ̀ wọn ò mọ̀ bọ́n ṣe lè béèrè nǹkan ni ó yẹ kán tẹríba ni pé kábíyèsí o kádé pẹ́ lórí kí bàtò pẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ àdọ́kìnrin o ọjọ́ kan ọdún kan ìgbà ọdún ni o bó sì yẹ kán ṣe ní ẹbẹ̀ tí wọn ò dá kan mọ̀ ẹni tí ibi ń pa san lẹ́ni ibi ń pa kò gbọ́ wàásù kódà kò gbọ́ bí tírélà gan ń bọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn ará ìlú lọ́wọ́lọ́wọ́ sìn owó tó lọ fi ran owó yẹn kò ká nǹkan kan ibi tí bébí ńlẹ̀ so gbogbo ẹ̀kọ́ dẹ̀ wàá rọ́ọ̀lù àti wàá mójútó àmọ́ bí tá a máa gbà mọ́ àwọn Fúlàní àwọn yẹn ṣe tí wọ́n lọ àwọn Yíbò náà tí wọ́n tún fẹ́ gba Yorùbá lọ́wọ́ ẹ̀yin bàbá wa ẹ dákun ẹ má sùn bàbá mi láti Adó Èkìtì ẹjẹ tó lọ sí Èkìtì náà torí Èkìtì mo ti wá àwọn bàbá mi Oore Ọ̀tàn bàbá mi Ajérò bàbá mi Ẹlẹ́kọ̀lé Olúsìn Onítàpá gbogbo Ìfàkìdó Ayégúnlẹ̀ Ayétòrò lọ́bẹ̀ yẹn títí kánrin kése ní gbogbo Èkìtì ní àfàbọ̀ sí Ọ̀ṣun bàbá Òṣogbo bàbá mi Ataọjà bàbá mi bàbá mi Ọwábòkun àtàwọn bàbá mi káàkiri Ẹdó Àbọ̀ Yàkóyó Ìpẹ̀tùmọdù Ẹdẹ àtàwọn bàbá mi tó tún lọ sí ọ̀nà Oǹdó Ẹ̀gímògún Òṣèmọ̀wé àwọn bàbá mi Àkúrẹ́ àwọn bàbá Dèjì Àkúrẹ́ àwọn ká tún lọ sí ọ̀nà Ẹ̀gbá àwọn bàbá mi lẹ́gbàá àwọn bàbá wa ọba tó wà ń bẹ́ẹ̀ má bínú mi tètè géètì orúkọ oyè yín o àwọn bàbá mi ní Ẹ̀gbádò Yewa àwọn bàbá mi náà ní Kwara àwọn bàbá mi náà ní Kogi àwọn ọba ibẹ̀ ni mò ń sọ kábíyèsí o gbogbo yín o ọmọ yín àwọn ló ń porúkọ yín ní kọ̀ọ̀kan àwọn aráàlú rán mi sí yín o wọ́n ní ẹ bá wa dá sí nǹkan tó ń lọ wọ́n ní kẹ́ ẹ jọ̀ọ́ o wọ́n lè bí ń pa wá ẹ má dákẹ́ ń jàre ìbánidásí ìjàre ìgbà o ibi mọ̀ ń pa ni o ọkàn ń pa ni yeyeye ni wọ́n ti pọ̀ jù ṣe lárí mi ó ra ehó ní káàkiri ẹ jẹ́ kẹ́ ẹ rí bá ẹ jẹ́ kọ́ ọmọ ọba kẹ́ àjùyà ọmọ ọlọ́lá ni wá nílẹ̀ káàárọ̀ òjíire bí ojú tó mọ́ nílé Ifẹ̀ náà ló mú káàkiri gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire tó lọ sékìtì tó lọ Kwara tó lọ Oǹdó tó lọ Ọ̀yọ́ ó lọ Ọ̀ṣun ó lọ Lagos State mídẹ̀mídẹ̀ ẹ̀rí báwọn Ìgbò ṣe ń ṣe wá Lagos State ni bàbá ẹ dìde ẹ gbà wá ẹ má jẹun gbalẹ̀ yìí lọ́wọ́ wa torí táwọn ọmọ Ìgbò bá lọ gbà lọ́wọ́ wa kò ní í dá o àmọ́ pé àwọn kan nù wọn orí wọn pé dáadáa bẹ̀tà àwọn kan orí wọn ti gbálẹ̀ ẹ má bínú ọ̀rọ̀ this language mi kò yẹ kí n máa sọ̀rọ̀ báyìí wájú àwọn bàbá mi pé èèyàn kan gbálẹ̀ ẹjọ́ ẹ dáríjì ọmọ Ìgbò ló mú mi bínú torí wọ́n ṣe ń ṣe ilẹ̀ bàbá mi láìkẹ́ ẹni mọ̀ pé ọmọ ọlá ni wá èèyàn kò lè máa gba nǹkan ọmọ ọlá lọ́wọ́ ọmọ ọlá fẹ́ tara ló mú mi tara ìtara ló mú mi sọ̀rọ̀ bẹ́yìn sọ àwọn Ìgbò wọ́n ń tẹ̀ wá ṣùkàṣùkà àwọn bàbá mi ní Èkó àwọn bàbá ọba
bàbá Akínolú olówó Èkó àwọn ìyá wa mo tún gbàgbé àwọn ìyá wa dẹ̀ àwọn náà máa ń represent àwọn bàbá káàkiri àwọn ìyá wa ìyá bàbá wa nílé Ifẹ̀ ìyá Oòduà àwọn Erelú Oòduà ẹ dákun ẹ bá wa dá sí o ẹ bá wa dá sí ẹ bá wa koríkorí ẹ bá wa súnmọ́ àwọn bàbá yẹn ẹ bá wa bá wọn sọ̀rọ̀ kan torí Ọlọ́run kan bá wa bá àwọn Yíbò sọ̀rọ̀ bọ́n lẹ́ni tán máa rán sọ́ba Yíbò ń sà lọ́ba ní Èkó ń bẹ̀ káwọn ọba yẹn kàn pè wọ́n bó dẹ̀ ṣe Kánú náà máa rán sí wọn kí Kánú náà pè wọ́n kán má kàn lọ dá ogun sílẹ̀ bí wọ́n ti fẹ́ dá ogun sílẹ̀ náà kò ní dá àwọn ọmọ tán ti pa ti pọ̀ jù àwọn ọmọ tí ò ṣẹ̀ àwọn innocent child tán kàwé tán ti gboyè rẹpẹtẹ tó yẹ pé kán dẹ̀ ríṣẹ́ wọn ríṣẹ́ bí ń pa wọ́n ń fìhónú hàn léṣe náà ń pa wọ́n nípakúpa tí wọ́n tún wà bẹ̀rẹ̀ sí ní pa wọ́n ní sìn bàbá ẹ má ṣe mí sí o gbogbo yín ẹjọ́ ẹ bá wa foríkorí ìjàre o àbámi kété o ìjàre mo gbé ìṣùbà pé ní kọ̀ọ̀kan ní igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá Ìbàdàn ní Ọ̀yọ́ ní Ọ̀ṣun ní Èkìtì ní Ọ̀ṣun ní Kwara ní Kogi ní Lagos State ní Benin ní o àwọn Yorùbá náà làwọn náà ọmọ Odùduwà ni wọ́n àwọn ọwọ́ mi ka ìyẹn ní ti Benin ẹ jọ̀ọ́ ẹ bá wa wo nǹkan tó wà lẹ́gbẹ̀ẹ́ everybody we want to hear good from our fathers yes please because àwọn aráàlú wọn mọ nǹkan táwọn ìjọba gan fojú yín rí wọ́n rò pé bóyá ẹ̀kan ìmójúpamọ́ ìrìndíyà ìjẹ́á èrì bá mo mọ̀ bẹ́ẹ̀ pé ẹ̀yin náà ẹ̀ lè pakùrù sí wọn because àwọn gan pàápàá wọ́n ń wẹ́ni táwọn náà fẹ́ ṣe níṣekúṣe bó ṣe wù wọ́n ni ẹ̀ẹ́dẹ̀ kì í ṣẹ́ ni ìyà ẹ̀ ń ṣẹ́ ni ẹ̀sìn tán lè máa pò nípò ìyà ó lẹ ṣe dákẹ́tẹ̀ ń wò wọ́n ni gbogbo yín lẹ dákẹ́tẹ̀ ń wò wọ́n níran ẹ bá sọ fún wọn sìn kán síjú ní àwọn ará ìlú owó tán fún wọn yẹn kán kúkú sí báǹkì kán ṣí normally kán máa fẹ̀rẹ̀ sí ní change owó yẹn moderately not rapidly yẹn ò bá mu wọn lè ṣe bẹ́ẹ̀ yẹn then àwọn ará Benin àwọn ará Yíbò àwọn ará Yíbò ẹgbẹ́ jọ̀wọ́ ẹ bá wa ránṣẹ́ sáwọn bàbá wọn àwọn ìyá wọn gbogbo kán jọ kán fi ibi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé kán má ní wọ́n lọ ń bá ọmọ Yorùbá jà kí wọ́n fẹ́ máa pa Yorùbá ẹ mọ̀ pé Yorùbá ara wa wọ́n ní ẹni tí tó ń lébọ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ní kóhun tún sinmi díẹ̀ tí ẹni tí bá yọ sí lójijì ó rẹ́dì láti do and undo that is what Yorùbá is the feeling that the Yorùbá is having now and ẹni tára bá dẹ̀ nǹkan tó bá ta sí lójijì and náà it can do and undo àdẹ̀fẹ́ kí yẹn ṣẹlẹ̀ àwọn tí bí náà tún gbọ́wọ́ Yorùbá náà tún gbọ́wọ́ gbogbo àwọn máa ṣe ran tó àwọn máa ṣe ran yín which is not good at all please our father all over from Ife everywhere in Yorùbá land ọmọ Odùduwà gbogbo ẹjọ ẹ bá wa forí korí ẹ bá wa wá nǹkan sí nǹkan tó ń lọ ẹjọ gbà parí ọbẹ̀ yìí ni ìjàre ìbánilọ́sí bó ṣe anything lè ṣe sí tó yẹ pé everything á fi wà okay àmúdẹ̀ tún fẹ́ kí n gbà kú oríire ti bàbá wa Tinubu tí wọ́n ti dórí àléfà gẹ́gẹ́ bí ààrẹ ní president ní Aso Rock ẹni pé nǹkan ńlá gidi nìyẹn àwọn ọmọ yín náà ló tún bọ́ síbẹ̀ ọmọ yín tó máa ṣe dáadáa tó yẹ pé everybody á jẹun á ṣẹ́kù kò ní sí pé kọ́mọ tó jẹ sáré jẹ díẹ̀ nú ẹ̀ no ọmọ àjẹ ẹbí àjẹ ara àjẹ everybody kódà àjẹ nípa máa fàpò ráìsì rọrí ni bí ẹ bá jẹ bó bí àpò ráìsì yẹn wá jẹ́ ní tí ẹ fi rọrí jàre ó ti pẹ́ tí mo ti rí gbẹ̀yìn ẹni pó ga mi tápò ráìsì tí wọ́n ti rí kó bí òwúrà ni àbọ̀ wọ́n rí rọ́bà rà dépò tó fẹ́ ra àpò ráìsì bẹ́ẹ̀ tí bàbá ti débẹ̀ sí ọ̀nà ayé wa ti dá ọmọ akọ́kọ́ bá wa ṣí bọ́dà yẹn àwọn sẹ̀mẹ̀ bọ́dà àwọn yẹn wọ́n á ṣí gbogbo ìrẹsì àpò ìrẹsì tọ́kì gbogbo àwọn máa bẹ̀rẹ̀ sí ní wọlé ìkòkò wa ti máa bẹ̀rẹ̀ sí ní gbàlejò everybody kó lọ máa ra pọ́ọ̀tù tuntun sílẹ̀ gbé àwọn pọ́ọ̀tù tuntun yẹn kẹsọ́nù torí tọ́kì lè máa ṣe ń sìn gbogbo ẹ̀ ló máa simple ló máa dẹrùn fún wa láti rà because àwọn bàbá wa tó wà ń bẹ̀ sí ẹlẹ́yin jú àánú ni wọ́n bàbá tí ń rántí ọmọ tẹ́bi ń pa ni so ẹ dákun ẹ̀yin ènìyàn wa ẹ má sọ̀rọ̀ àṣàǹfà ọ̀rọ̀ àlùfà
sáwọn bàbá wa mọ́. Bàbá kan tiẹ̀ sọ̀rọ̀ láti US nígbà míì mọ́ bí state ibi tí wọ́n wà, wọ́n ló dàbí pé káwọn máa ké ni pé wípé òun ò fẹ́ sọ̀rọ̀ sáwọn bàbá ẹ̀bẹ̀ tí ó ń dùn òun kan tó ń lọ lọ́wọ́ nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá bó ń dùn òun gan ni máa yẹn lòun wá láti Ọ̀yọ́ Aláàfin ọmọ bàbá Ọ̀yọ́ ni ọmọ Aláàfin ní mo ṣe lè kí wọ́n bẹ́ẹ̀ so má ò lè lọ bàjẹ́ so wọ́n ló dùn àwọn gan ni pé pé tí bá ṣe wípé àti ọ̀nà àti délé ló dẹrùn ni because wọ́n láwọn kan dó sójú ọ̀nà dè wọ́n sì wọ́n ní káwọn máa bọ̀. Can you imagine that? Jẹ́ ò la fẹ́ ṣe yẹn dà wá ara wa náà dẹ̀ ni a wà nílùú òkèèrè nílè papù sí ilẹ̀ bàbá wa pé mèrè ilé àbámi lónìí èjù ṣe títa ẹni ẹnìkan ni kò sọ ẹ tí ẹ fẹ́ jẹ́ kémi sọgbà tèmi ti ń ké bọ̀ ni ìyá mi tó wà ń bẹ̀yẹn sí 110 then my age mother tí mo ti rí wọn gbẹ̀yìn sí ó ti ṣe díẹ̀ lédi ọ̀rọ̀ ní Yorùbá kínní náà yìí náà ni wọ́n máa jà léni kan kọjú sí wa lọ́la káwa náà ká tó kó tọ sókè léni jọ la fẹ́ ṣe yẹn dà ẹjọ́ ẹ bàbá ẹ bá wa dá sí kí Nàìjíríà kó tiẹ̀ kílẹ̀ Yorùbá kó tòrò káwọn ọmọ yín kan lè wálé a lot of people ló fẹ́ wálé tí ò lè wálé kàn hang up síbí àwọn kan ti tún ṣí dẹ́sìn àwọn ìjọba Amẹ́ríkà lọ kó wọn kúrò torí pé kán má bàa pa wọ́n àwọn tí ò fẹ́ lọ wọ́n wà bẹ̀bẹ̀ tó bá pẹ́ bí 45 tí gbogbo ẹ̀ bá délẹ̀ sí wọ́n pè wọ́n ní 45 minutes wọ́n gbọ́dọ̀ débẹ̀ wọ́n gbọ́dọ̀ lọ kó gbogbo wọn àwọn tí ò rẹ́ni kó àwọn títí ẹ̀ ń kọ́ wọ́n kàn máa pa àwọn ọmọ yẹn dànù ìyá ò ní rí ọmọ ò ní rí bàbá ò ní rí ìyá kò dá ẹ má jẹ́ ó ṣẹlẹ̀ ẹ̀yin bàbá mi ẹ jọ̀ọ́ ogun ò dá ẹ gbà wọ́n ẹ má jẹ́ kó ogun ò jà ìtọ́ bàbá wọn ogun ò gbọ́dọ̀ jà o ẹ̀yin bàbá wa ṣíjú àánú wò wá o ìjàre ò ìgbà o àbámi tẹ̀ka àbámi aláyèrè ọlọ́sàn iyọ̀ ó ní wo mo tẹ̀ fẹ́ kọ́ fáwọn bàbá mi lẹ́yìn ó ní wo mo fẹ́ kọ́ ẹ wọ́n kó ọmọ yìí mo rí kọ́ gan tó ní wo mo fẹ́ kọ́ fún ọ. Àbámi ló ka àbámi aláyèrè àbámi ló ka ò àbámi ò aláyèrè ìbá ọmọ ìmọ̀ ìgbò ohun ọmọ rẹ o ọmọ ìgbóhùn ọmọ rẹ o ọmọ rẹ mọ̀ yí pé ìbá mi gbóhùn ọmọ rẹ o àwọn ọmọ yín ń pè yín ò bàbá ìdìdì ẹ sára gírí o ẹni pé wọ́n bá sọ̀kan tí ò dá mi kì í láìkẹ́ máa ń faraga gidi ni pé ẹ lè sọ̀rọ̀ sí bàbá mi ẹ rí tí mo lọ ṣe ọmọ Èkó níbìkan mo lọ ṣe ya gbèrò níbìkan tí mo fa polo aṣọ sókè tí mo nílé ní mi ò ní gbà mi ò ní ṣe ìlú wa ìlè gbà lọ́wọ́ wa mo lọ ṣe ya gbèrò ń bẹ̀ èmi tí mi ò mọ̀ bọ́n ṣe ń jà tí mi ò mọ̀ bọ́n ṣe ń ṣe ọmọ ọ̀ta mo ṣe ọmọ ọ̀ta by force gbogbo bí mo ti máa ń jà fẹ́yìn bàbá mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin náà ẹ bá mi gbọ́wọ́ àwọn èèyàn wa báyìí o mo dẹ̀ fún wa ní kíkiní nǹkan bá mi pẹ́ káàkiri gbogbo state pátápátá kó dọ́dọ̀ àwọn ọba mi ìkọ̀kí ní kéèyàn kan bóyá máníjà mi mà ní kó máa bá mi gbé lọ káàkiri ó máa mi sọ pé òun wọ ààfin kọ̀ọ̀kan káwọn àárí ìyẹn àbúrò mi tó wà nílé ni máa ń pè ní máníjà mi ọmọ ẹ̀gbọ́n mi níbẹ̀ máa ní odò ní máa rán níṣẹ́ káàkiri máa ní máníjà yín ti dé màá ní kó máa bá mi gbé káàkiri so that tẹ́ bá rí tẹ́ bá ń gbóhùn ọmọ yín bẹ́ẹ̀ lè mọ̀ pé ebi ń pa àwọn ará ìlú ibi ń pa àwọn yẹn náà fi ń bú oríṣiríṣi èébú ni tí ò dẹ̀ yẹ kí kẹ máa gbọ́ sétí mi ò tiẹ̀ láìkì ẹ̀ mo ti bá wọn wí sí tí wọ́n ní iṣẹ́ tó ń lọ yìí náà kò tó nǹkan táwọn bú ọba sí ni wọ́n ní ẹni tẹ́bí ń bá ń pọ̀ kò gbọ́ pé tírélà ń bọ̀ lọ́nà kò gbọ́ wàásù nítorí yẹn àwọn òdẹ̀rẹ́ ẹni táwọn lè pè pé bàbá àwọn làwọn lè sọ̀rọ̀ sí àwọn lè fi ìkànnú sọ̀rọ̀ sí so that bàbá yẹn á lè gbọ́ títí wọn á ní sókè ìtẹ́ fi máa kó tán sókè tẹ́ máa fi lólóló ó bẹ́tà kí n lọ tọ àwọn bàbá mi lọ́n sí kí n bá wọn sọ̀rọ̀ and I'm sure our father will listen to us and because they are very very humanity papa àwọn bàbá mi ti dárúkọ bàbá mi tó wà ní Ìjẹ̀bú Òde bàbá mi Adétọ̀nà gbogbo wọn bẹ́yẹn àwọn bàbá Ìjẹ̀bú Ìlíṣàn Ìpẹ́rù Ìrẹ́mọ Ìjẹ̀bú Rẹ́mọ gbogbo wọn lọ bẹ́yẹn gbogbo yín pátápátá Ìjẹ̀bú Ẹrù gbogbo yín pátápátá ni mò ń dárúkọ bẹ́ẹ̀ náà ní nìbàdàn bàbá mi Olúbàdàn bàbá mi Oníkiri all of you pátápátá mo fẹ́ kẹ́ forí korí kẹ́ finú pinnu ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí ibi ó pa àwọn ọmọ yín tán o ẹ ṣàánú ibi ó ń pa àwọn ará ìlú o
ibi ń pa wọ́n gan ni wọ́n ti ẹ̀ mú mọ́ra mọ́ náà. Wọ́n lè mú mọ́ra mọ́ o. Àwọn bàbá mi ní Kétu, bàbá mi ní Kòsì Àlàmú, ọmọ yín ló ń sọ̀rọ̀. So gbogbo yín ẹ̀jẹ̀ bá foríkorí o, ẹ má jẹ́ kí ibi pa àwọn ará ìlú o. Ibi ń pa wọ́n, wọ́n ń pariwo wọ́n dẹ̀ ní ṣé báwọn ní bàbá wọ́n ní ọ̀dọ̀ wọn ti rúdù sí iná ẹ̀fà wọn mọ́ra. Wọ́n ní tọ́mọ tó bá mọ̀nù padà wá sílé bàbá ẹ̀ ó dàbí ọmọ onínàkúnà ni tó tún padà wá pé bàbá àwọn ọdún wọn wá bẹ̀bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lára ọmọ Yorùbá àwa bẹ̀yìn ni àmọ̀pá ti rúdù gbogbo wọn náà ti rúdù tán ti sọ̀sọ́kùsọ. Mo dẹ̀ ń bẹ̀yìn sí gbọ́wọ́ wọn ẹ̀jẹ̀ bá wọn dáríjì wọn ẹ bá wá sí nǹkan tó ń lọ. Torí kó tó di pé bàbá Tinubu máa dórí oyè, I think it will take more months, right? Before then ẹ dákun ẹ má jẹ́ ká tún lùsì yẹn kankan mọ́. Ẹ bá wa wọgbọ́n tó bá tẹ̀ lè rìlíìsì náírà yẹn dáadáa kó máa lọ bó ṣe yẹ kó lọ. Owó tuntun á máa wọ̀lú díẹ̀díẹ̀. Ẹni tó bá tó kówó wọlé wọ́n á tún fún lówó tuntun padà. From there àwọn èèyàn á lè jẹun. Gbogbo àwọn ọmọ kékeré kan sun ẹkún wọ́n fẹ́ ra búrẹ́dì fún wọ́n dẹ̀ sọ fún pé kó lọ ra búrẹ́dì wá. Ó débi tó ti máa ó fẹ́ ta búrẹ́dì fún èèyàn fún ẹni tí ọmọ ẹ̀ fẹ́ sunkún tó ń sunkún tó fẹ́ jẹun. Wọ́n fún ní 200 ó láwọn ń gba 200. Ó ní Buhari ò tí sọ̀rọ̀. Ó ní tí Buhari bá jáde sọ̀rọ̀ làwọn tó máa gba 200. Ọmọ yẹn dẹ̀ fẹ́ jẹun láti mú ní 50 naira tó kù sóun lọ́wọ́ ni ló wá fún ọ̀nà ṣẹ̀ fún ní búrẹ́dì. Can you imagine that? A lot of people ní 50 naira lọ́wọ́ tó yẹ pé 200 wọn kẹ̀dẹ̀ gbá lọ́wọ́ wọn. Ẹ̀tàn bá a sọ fáwọn CBN sìn kan ṣí pépà wà kan gé sí náà dẹ̀ ní pépà kan lọ nú igbó kan lọ gbégi kan fi ṣe pépà òun náà ṣàfi ṣe pépà kan gé owó sí káwọn èèyàn jẹun. Wọ́n bá fẹ́ change owó yẹn ò ní kí ebi máa para ìlú tàbí wọ́n fẹ́ ṣe ìdìbò kí ebi máa para ìlú àbúrò náà ti ń gé pépà mi tó bá sà ti ń gé pépà kan sà lọ gé kan fi ṣe owó yìí kí gbogbo ẹ̀ kó pọ̀ dáadáa kí everybody jẹun kọ́kàn balẹ̀ ká mọ̀ pa wà láyé. Ẹ̀yin wà àwọn Áfíríkà kéékèèké yẹn lẹ́gbẹ̀ẹ́ wa ẹ wo Togo ẹ wo Ghana tó yẹ pé tó wọn bá wá sí Nàìjíríà tẹ́lẹ̀ wọn lè jẹun wọn lè ṣe kankan. Tó má ti kàwé tán báyìí Nàìjíríà ni wọ́n ń bọ̀ wọ́n ní àwọn lọ sí tíṣà. I could remember my physics teacher current conductor ọmọ Ghana ni Ghanaian man ni gbogbo àwọn yẹn sì wọ́n ti padà sílùú wọn sí ní Nàìjíríà mọ́ because wọ́n ní Nàìjíríà ò dá mọ́. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ìlú tó ń sàn fún wàrà àti fún oyin gbẹdẹ wàá di wúruwúru àrójútu ẹ mọ̀ pẹtẹyìn bàbá dá sí alójútu o. Ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe o. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o. Ìjàre ṣé kí n pínlẹ̀ abami kété o. Abami o. Bàbá mi ò ní ọ̀fífẹ́ mo ń wojú yín o. Abami ewì adó ọmọrin líbe yín o. Abami ò rí ọtún o. Ẹ kọ́ ìjà mẹ́ta o bàbá mi. Ọmọ ní mọ́ bá sọrùn bí abẹ́rẹ́ àbí kan tó ń lọ lóhun asọnù sílùú òkèèrè àárọ̀ náà délé o. Ìjàre ìbá tó lè ṣe o pílẹ̀ ṣe tẹ̀ o ká lè wá sílé. Ibi tèmi náà wá bá forí há síbẹ̀ ni because téèyàn bá rántí bí ìlú ń ṣe ń rí inú ò ní dùn. Kò sí nǹkan tó lè jẹ láàárọ̀ tí n bá gbé ọwọ́ sí bí ògì báyìí má dẹ̀ gbé wálẹ̀ má ní ọ̀pọ̀lọpọ̀ ní orí ògì mu ní Nàìjíríà lé ní wọ́n lọ most especially Yoruba land. Ó máa ń pa mí lẹ́kún gan-an. Màá tún wò má ní ṣe èyí wọn tó ti pààyàn báyìí o. Tèmi ti ẹ̀pọ̀ àwọn tó wà nítòsí máa ní ẹ̀ẹ́dẹ̀ máa lọ ilé ẹjẹ́ ká máa ní ilé ọyún òun kúkú kò ṣe é lọ. Ó bá ti dé airport báyìí ló ti máa ronú pé ẹ̀bẹ̀ bọ́sọ̀tún ló fẹ́ wò ní àbí òsì ló fẹ́ wò. Bí àti sọ̀rọ̀ àdọ̀rọ̀ ìwọ kan tó lòun lọ sí ìlú yẹn kò possible because bó ló ti fẹ́ rówó tó fẹ́ ná. Ṣé owó tó máa ṣe ẹyọ kan tó máa di rẹpẹtẹ tó kó dání kò sẹ́ni tó fẹ́ kó fún tó fẹ́ fún ẹ lówó mi padà báǹkì ò ṣe é wọ̀ kò síbi tó fẹ́ wọ̀ tó máa jókòó ti owó tó kó àwọn máa gé ní wọ́n máa jókòó ti pound sterling wọ́n máa gé àbí dọ́ṣùmáàkì wọ́n máa gé wà fún máa mú gàrí. It doesn't work like that. It's very very impossible. So ìyẹn gan la ṣe wá báwọn bàbá bá dá sí tán pé bàbá CBN yẹn pé ok mẹ́ jẹ́ kó rí ẹ pé mẹ́ yẹn àwọn ọmọ mi ebi ń pa wọ́n. Bá lè tí bàbá Buhari náà lè máa bá wa pè é bá wa pè é dà pé bàbá yẹn tutù púpọ̀
ó ti tutù ju ẹni bá fẹ́ ṣe olórí bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ tutù mẹ́ ó gbọ́dọ̀ gbóná díẹ̀ tutù díẹ̀ ni ó náà fi ń ṣe olórí. Mo ti jáde mo ti sọ gbogbo gírámà tó gótò wẹ́ǹtì mo ti ránṣẹ́ sí ní Aso Rock pé kò ṣe báyìí bẹ́ẹ̀ tó dàbí pé ṣáìdì ìbẹ̀yìn ò ṣe lọ mọ́ ẹ̀yin bàbá lókùtà fẹ́ wá so mọ́ báyìí ìjàre ń bá dá sí o mo dẹ̀ fẹ́ tí wọ́n máa fi tó bíi some days bàbá mi fẹ́ kí gbogbo nǹkan yàtọ̀ mo fẹ́ kẹ́ mọ̀ wípé yes èmi ọmọ yín ẹ ti gbọ́ mi o èmi ni mo gbọ́wọ́ yín ní àbẹ́yìn lẹ gbọ́wọ́ mi ẹnìkan ọmọ yóò fẹ́ gbọ́ Yorùbá dáadáa wọ́n nǹkan ti ń dé o ẹ ti gbọ́ dictionary Yorùbá ni mo kúkú dẹ̀ ń kà gbogbo ìgbà sódà kí n má bàa gbàgbé gbogbo èdè mi ìjàre bàbá mi ìgbà ẹ ṣé gan ni mo dúpẹ́ ẹ̀yin ènìyàn ará ìlú gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín ní gbogbo à pé princess yín ó wà lẹ́yìn yín ní gbogbo ìgbà kì í ṣe bíi ti ké o mo wà lẹ́yìn sí dáadáa náà ni pé kó jọ fi tù wá lọ́rùn kó jọ fi rọ̀ wá lọ́rùn kí gbogbo ìlú kó tùbà kó tù ṣẹ fún gbogbo wa á dẹ̀dẹ̀ wá lọ́rùn lágbára Ọlọ́run àwọn bàbá náà wọ́n á pèsè fún wa wọn ò ní mọ́jọ́ lọ́jọ́ lọ wọ́n á dàgbà wọ́n á darúgbó wọ́n á di àwọn ní abẹ́rẹ́ á di ọ̀kìnrin àwọn gan náà wọ́n á tún di bébì sórí síìtì wọ́n á di bébì sórí síìtì wọ́n á dàgbà títí wọ́n á fọwọ́ pa ohun amẹ́rì gìjọbì wọ́n dẹ̀ nífẹ̀yìntì sunkún ọmọ lágbára Ọlọ́run ọmọ wọn máa pọ̀ sí ni tí wọ́n bàbá mi wọ́n pé 90 100 120 wọ́n sì ń bímọ sí wọ́n sì wọ́ ọmọ o èmi ò rọ́bà náà tó máa lóun ti dàgbà wọn ò bímọ mọ́ àfi ilé ìfowópamọ́ mọ̀ pé òkè wọ́n ti yọ̀ǹda sílẹ̀ fáwọn ọmọ nìkan lókù but some of them they are good to go ni o everyday náà bàbá mi ń wọlé wọ́wọ́ yàrá àwọn ìyá mi gbogbo ẹ ṣé gan ni mo dúpẹ́ o mo dúpẹ́ màmá rí tí èsì ẹ̀yin bàbá mi ẹ̀yin aráàlú mo ti jíṣẹ́ yín o títí ẹ̀yin mo dẹ̀ fẹ́ kẹ́ ṣe dáadáa ẹ má sọ pé ẹ̀yin bàbá mi ẹ̀yin ló kàn ọ̀rọ̀ náà kàn yín o no stop saying that man please and I'm using this opportunity to tell all of you that you should be patient and very soon our father will come up they will do something good for us that will make us happy then we'll be proud of all our fathers yes and think something is going to gotta be done they're going to figure it out okay guys. Give it up for our father. Give it up. I'm so happy to talk with my fathers today. Yeah, àwọn bàbá wa láàánú ni wọ́n jẹ́ fi wá sílẹ̀ fún yà jẹ. Nǹkan tí mo tún fẹ́ sọ lẹ́nu náà ni pé ọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yíbò àti fi lọ àwọn bàbá wa sí sódà tó yẹ kágbára yín kó lè lọlẹ̀ díẹ̀ kẹ́ rọra tẹ̀ díẹ̀díẹ̀ torí ilẹ̀ Yorùbá ní ibẹ̀ yẹn kì í ṣe ilẹ̀ ibòmíì. Then àwọn bàbá wa tó tún sọ̀rọ̀ náà tó sọ pé ilẹ̀ Lagos State kò kì í ṣe Yorùbá ẹ wò ṣe rí nígbà míì wọ́n ní tí àwọn tó máa ń tọ́ ọba àwọn bàbá yẹn lẹ́nu Ọlọ́run èmi mọ̀ bọ́ ṣe máa ń interview àwọn ọba nígbà míì pé kí náà rí sí fún nǹkan tó ẹ lè máa bi ọba léèrè wípé kí náà rí sí fún nǹkan tó ń lọ nílẹ̀ àwọn Yorùbá nation something like that kí lẹ fẹ́ kọ́ bá ọ sọ ṣé ọba tó ti bú ò lẹ fẹ́ kó sọ̀rọ̀ dáadáa gbogbo àwọn ọba yẹn náà ti rí fín. So that's why táwọn bàbá yẹn náà fi máa sọ̀rọ̀ wọ́n á sọ̀rọ̀ pẹ̀lú ìhónú tó èébú tán ti bú wọn tó ti wà lọ́kàn làwọn náà máa fi sọ̀rọ̀ síta àwa dàbẹ̀ ni pé bóyá wọ́n ta Yorùbá nù so bàbá wa King Gushi tí wọ́n sọ̀rọ̀ nípa Yorùbá wọ́n sọ pé Yorùbá kọ́ ni Lagos State àwọn ibi Yorùbá làwọn náà sọ Yorùbá ni bàbá wọn Yorùbá ni ìyá wọn nìkan ní màmá wọn gan Benin ni wọ́n mọ Yorùbá náà ni wọ́n mọ Odùduwà náà ni wọ́n so ìyá wọn náà mọ Yorùbá àwọn ọmọ Yorùbá gbogbo Yorùbá ni wá so ẹ má sọ̀rọ̀ bàbá mi Gushi láì dámọ̀ ẹ̀yin ará Èkó gbogbo ẹ̀yin ọmọ tẹwà ní US bí tẹ̀ ń sọ̀rọ̀ bàbá Gushi láì dá kò dá ẹ má sọ pé bọ́ yẹn kí ló le tó yẹn ó ti pọ̀ jù náà bọ́ ẹ tiẹ̀ fi ta dé yẹn wò wọ́n ní tẹ̀yàn bá fọmọdé joyè ní ọ̀dẹ̀ ní kẹ̀dẹ̀ máa wọ́ wọn ńlẹ̀ jẹ́ kó gbogbo wọn kán dàgbà kan pẹ́ fún wa àdúrà làwọn máa gbà fún wọn tá a bá ti bú wọn mọ́ àwọn náà wọ́n á máa ṣe dáadáa fún wa ìbọn ní wọ̀nyí lè bú àgbà kó dáa ọ̀rọ̀ náà kàn yín ó ti pọ̀ jù ó ti bàbá mi ẹjọ́ ẹ bá wa dá sẹ ẹ̀yẹn sì dáa ewu lọ̀rọ̀ náà kan wọ́wọ́ bá ti sọ ọmọ ọdún mẹ́ bá sì bí ọ̀rọ̀ náà kẹ́ pẹ́ kó gbá díẹ̀ that is too much it is too much please let us do it in the right way má bù wọn mọ́ o
wọ́n lè gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ bàbá Gúúsì ò ní máa wọ ọmọ Yíbò kan máa tẹ ilẹ̀ Yorùbá ṣùàṣù àmújẹ́rìí àwọn náà mà kì í ṣẹran rírọ̀ títorí pé ojú wọn kan ojú wọn kù wọ́n ń ṣẹran rírọ̀ náà tó bá dẹrọ pé kájọ dá sí kájọ tó àwọn Èkó mọ̀ la pè wọ́n so mo bẹ̀ lórúkọ Ọlọ́run ẹ jẹ́ bá a sọ̀rọ̀ àwọn bàbá wa dáadáa gbogbo nǹkan tí bàbá yẹn fi ń bínú nìyẹn bá ti bá sọ̀rọ̀ ṣàkàṣàkàṣàkà sí wọn bẹ́ẹ̀ tí bá ogun wọn sọ̀rọ̀ ńsìn wọ́n dẹ̀ ti bọ́ àwọn bàbá wa onírù àwọn bàbá wa gbogbo wọn pátápátá ni gbogbo pátá ẹni tí mi ò bá dárúkọ kó má bínú àwọn bàbá wa ní Ìkálẹ̀ èrìà lóńdó gbogbo Ìkàrẹ́ Àkókó rúṣú lórí omi lórí gbogbo yín mo gbogbo ọwọ́ yín lè ní o mo dẹ̀ fẹ́ kẹ́yìn náà kẹ bá wa sọ̀rọ̀ jáde àbámi ẹlẹ́kọ̀ọ́ lè ń jarí o ìbá móríkorí o ìbá sọ̀rọ̀ bàbá mi láọ̀rọ̀gùn ìbá wa sọ̀rọ̀ ìjàre ìbá móríkorí o bàbá mi ní kinní náà ní Ìgbólé ìbá wọn forí korí o àwọn ìlú tí mò ń rántí ní kọ̀ọ̀kan ni mò ń dárúkọ yẹn má bínú tí mo bá dárúkọ ẹ̀yìn tó kù bàbá mi ní Tàpá bàbá mi ní Ìkìrun lẹ́gbẹ̀ẹ́ Ìlá Ọ̀ràngún Ọ̀yàn àwọn bàbá mi bẹ́ẹ̀ yẹn gbogbo yín pátápátá ni mo ṣe kí ni mo bá sọ̀rọ̀ lẹ́nu ẹjọ́ mo fẹ́ tó bá máa fi pọ́jọ́ mẹ́ta ẹ jẹ́ kí n rí àyípadà rere torí tẹ́ bá wọn sọ̀rọ̀ mo jẹ́rìí kí ló lè tó yẹn wọn kì í ṣọmọ ọ̀dọ̀ wọn náà yẹn wọ́n bá lẹ jẹ́ fún wọn ó yẹ kán bá wọn sọ̀rọ̀ pé kán wá nǹkan ṣe sọ̀rọ̀ owó yẹn kó dùn dẹ̀ kán lè bá àwọn Yíbò náà sọ̀rọ̀ kán má bẹ̀rẹ̀ sí lọ máa pa àwọn èèyàn lẹ́kọ̀ọ́ Yíbò ní tán wọn lápá sèkó rárá orí lẹ́sí fún wọn tẹ́ gbà wọn lálejò lédèdè tó wá di rántó ó di fàmí ń fà Kánú sọ wípé ọmọ Yorùbá gan tí wọn gan burú ju ti ọmọ Fúlàní lọ lẹ́nu ẹ̀ ìgbà tán gbé tán tì mọ́lé gbogbo Yorùbá ló ń sá lọ́kọ tán sábọ̀ tán wà lẹ́yìn ẹ̀ kò yẹ kó lè sọ̀rọ̀ yẹn lẹ́gbàá dẹ̀ ti sọ àti dáríjì tiwa sáà ní pé kán má pa àwọn ọmọ wa period èyí tó bá lòun fẹ́ kẹ́rù lọlé kò sí wàhálà àmú dúró èyí tó bá dẹ̀ fẹ́ dúró lè lọ ẹ̀bẹ̀ kan máa tètè bẹ̀yìn ní ṣíwájú dẹ́rùn tí wọ́n sọ fẹ́ yẹn wa ìbò tó ń bọ̀ lọ́jọ́ sátọ̀dé yẹn jẹ́ ẹ ti mẹ́rin tó yẹ kó wà ń bẹ̀ ẹ̀gbọ́n wa ni o ọmọ àwọn ìyá wa lẹ́kọ̀ọ́ àwọn bàbá wa lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ pé ẹja rẹ̀ dìde o ẹ bá wa dìbò ẹ má kọ́ ọmọ Yíbò balẹ̀ lọ́wọ́ wa wọ́n ti ní Òwèrè ọmọ Anambra ò lè dìbò ń bẹ̀ ní Ṣúkà ọmọ Onitsha kò lè dìbò ń bẹ̀ kò lè jẹ gọ́vnà ń bẹ̀ kò lè jẹ anything ń bẹ̀ ẹ̀rí báwọn yẹn wọ́n tún ṣe tún há mọ́ra wọn tó ṣáwa Yorùbá tiẹ̀ ń ṣe yẹn à ń ṣe yẹn lẹ́kọ̀ọ́ Èkìtì ti jẹ gọ́vnà ń bẹ̀ rí Ọ̀yọ́ jẹ gbogbo ẹ̀ jẹ very soon Èkìtì tó ń bọ̀ Èkìtì ló ń bọ̀ lẹ́yìn gọ́vnà Jídé Èkìtì lọ nítorí Èkìtì ní Fáṣọlá Èkìtì ní Fáṣọlá tẹ́ ẹ̀ bá mọ̀ ọmọ rí alẹ́ Èkìtì ni o sànà dáwọ̀ tó ń bọ̀ láti Èkìtì ẹ má le o ẹ̀yin mídẹ̀mídẹ̀ gbogbo alájọ mo tún fẹ́ bá àwọn ọmọ Èkìtì tó wà ní Èkó sọ̀rọ̀ ẹjọ́ kìtìyàn ọmọ Èkìtì kété o Èkìtì kété o you know I'm always proud of you and I want you to listen attentively to what I'm gonna say. It's just about a place we want you to cooperate. When you cooperate together then all those ọmọ Yíbò wọn nílè lágbára lórí wọn tó mọ̀ pé ibi tẹ́ ẹ bá wà ibẹ̀ máa ń mì tìtì ni ẹ bá ti pariwo lásán gan báyìí gbogbo ọmọ Yíbò máa tọ̀ sára ni ẹ bá ti cooperate ìjàre ìbá ṣe bẹ́ẹ̀ o ìjàre kí n jáde sí wọn kí n kìlọ̀ kọ́ torí ogun òkú Èkìtì rí mi ò gbọ́ rí síbi tẹ́ bá dẹ̀ ti wà ibẹ̀ máa ń tò because ọ̀rọ̀ tẹ́ bá sọ lásán báyìí ó máa ń mú ọpọlọ wá ó máa ń mú ìmọ̀ gidi jáde ó máa ń mú òye ó máa ń mú ìtumọ̀ gidi tó yẹ pé téèyàn bá mú lò ó máa ń dà bẹ́ẹ̀ náà làwọn Yorùbá tó kù bẹ́ẹ̀ tó dà pé Èkìtì sì tán nípọn díẹ̀ ó nípọn díẹ̀ àwa máa ń wo ibi tí nǹkan máa láǹdì sí ká tó sọ̀rọ̀ a kì í dédé bẹ́ẹ̀ tó bá máa dàrú kúdà náà Èkìtì ò ní ṣèyẹn fún ẹ kékìtì tó bínú wọ́n á ti máa ní sùúrù ó lè 20 ọdún kò ní sọ̀rọ̀ á máa dákẹ́ àwọn ìjọba ti fárígá bẹ́ẹ̀ ó fárígá nìyẹn ibẹ̀ kẹ̀dẹ̀ ní ibẹ̀ á mì tìtì á mọ̀ pé èèyàn bínú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní tìkìtì so àwọn Èkìtì á lè máa ẹjọ́ tẹ́ bá wà ní Èkó
Lagos State, Ìkẹ́nnẹ́ àti Ìkòròdú, ẹjọ́ ẹ bá foríkorí ẹ̀yìn gbogbo náà ń ṣe wọ́n máa ń ṣe society níbẹ̀. Ajá àwọn tó ń ṣe society tó ń pè ní tó ń pọ̀ ní wọ́n wà ní Kétu tí mo mọ̀ wọ́n, Kétu Ọjọ́ta Onípààrùn, torí bẹ́ẹ̀ ni mọ́tò Èkìtì máa ń láǹdì sí jù, wọ́n máa ń ṣe meeting ìjàre ìbádásìn kẹlọ wọ́n jí yín mẹ́rìnà kan ya mo jẹ́rìí pé wọ́n lè gbà gbẹ̀yìn lójú náà bẹ̀tẹ̀ àwọn ọmọ tí ò dá kan mọ̀ àwọn ọmọ tó ń dá kan mọ̀ yẹn wọ́n kọ́ má lọ máa pa wọ́n dànù ọmọ kéékèèké ìjàre yín Èkìtì mọ́ bẹ̀yìn o èèyàn ọ̀pọ̀ ní Kétu Ọjọ́ta níbi mọ́tò gáràjì ìsàlẹ̀ yẹn àwọn tó wà mẹ́rin lásán ti tó dìfẹ́ǹdì Èkó láwọn onímọ́tò ní Kétu gáràjì Kétu Ọjọ́ta òkè àtọjọ́ta ìsàlẹ̀ tẹ bá ní kó sọ̀rọ̀ àdì Èkó ọmọ Yíbò lẹ́mìí ẹ̀ láwọn yẹn nìkan lásán láwọn onímọ́tò yẹn wọ́n lẹ́mìí ẹ̀ ìjàre ìbánidáàbòbò Èkó ara ìkẹ́ ara Yorùbá ni o ṣe mọ̀ ní kékeré náà láì lọ sí Èkó káì jẹ káì mú kà rántí ilé níbẹ̀ ìtorí ìrìn ìmọ̀jẹ kò ní ìmọ̀jẹ bàjẹ́ o ìjàre ìmọ̀jẹ bàjẹ́ ìbámiró ti hàn ọmọ mẹ́dẹ̀mẹ́dẹ̀ tẹ̀rẹ̀ ẹ̀rùn lásán náà kàn ní tẹ̀ràn a máa gbọ́ a máa da dédé nẹ́ẹ̀rù sí a máa gbá gbogbo ẹ̀jẹ̀ wọn ò mọ dùnyẹn ló bẹ tẹ ẹ̀yin Èkìtì wá tó pa ẹ má ṣe o ẹ má ṣe gbá o agbára tẹ ẹ bá ní tọ́lọ̀ fún yín tẹ̀lé fi ràn wọ́n lọ́wọ́ ẹjọ́ ẹ mọ̀ pé nígẹ̀ dáadáa àtàwọn àwọn bọ̀bọ̀ mẹ́dẹ̀mẹ́dẹ̀ lẹ́kọ̀ọ́ tán ga tán tẹ́ pé tán máa rànjú bá ọmọ Yíbò máa tú dànù ni ẹ má pa wọn o ẹ dákun ẹ má pa wọn tó bá tí lòun fẹ́ ṣe orí bẹ̀rẹ̀ ayẹ fún kẹkàn dáàdì ẹ̀ ìjókòó ní kẹ́kìlọ̀ fún pé look if you mess up right there then we're gonna deal with you. That's what I want to please I want you guys to do. Àwọn Èkìtì náà wọ́n wà ní sáìdì ọ̀nà Ìkẹjà ní Bẹ́gà àwọn onímọ́tò Èkìtì àwọn yẹn mo yìn wọ́n gan gbogbo gbà tí Fúlàní ń pa wọ́n lójú ọ̀nà yẹn wọ́n tó bẹ́ẹ̀ kan dọ́mọ Èkìtì kan dúró ajẹyẹn lúṣú wọ́n ti wọ́n mọ̀ gbà táwọn wèrè wọn wà tó bá tẹ̀tí mọ̀ páwọn ti bọ́ sórí títì Fúlàní kan kò ní kọjá ibi tó bá wà ńbẹ̀ ó máa kíìs ibi tó jókòó sí ni ọmọ bá ń bọ̀ ní ló ń jẹ́ bẹ́ẹ̀ so àwọn kan náà wà ní Bẹ́gà àwọn kan náà wà ní Ìyànà Ìpájà àwọn Èkìtì kan náà wà ńbẹ̀ tó pé wọ́n lo mọ́tò látọ́ máa ń lọ straight wọ́n máa lọ wọ́n máa bọ̀ àwọn kan náà wà ní Èbúté Mẹ́ta lébùté Mẹ́ta àwọn Èkìtì tiẹ̀ pọ̀ ńbẹ̀ yẹn gan-an ní Èbúté Mẹ́ta yẹn wọ́n tiẹ̀ dídì ní Ajero wọ́n ní Jero street ńbẹ̀ ìjàre o gbogbo yín dìde mọ̀jí ọmọ yín mẹ́rin gba ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa o ibẹ̀ yẹn tù wá lára ẹ̀mẹ̀ bá dẹ̀ jẹ́ kó gbóná o ìjàre o gbogbo àwọn ibi táwọn Èkìtì wà ni mò ń dárúkọ wọ̀nyí wọ́n wà láàrin Èkó náà wọ́n wà láàrin Ìdúmọ̀tà yẹn náà wọ́n wà ńbẹ̀ gbogbo yín náà fọwọ́sowọ́pọ̀ kẹ́ ti àwọn ọmọ Èkó lẹ́yìn o ṣe ti gbọ́ báyìí dẹ̀ wọ́n tún wà ní ọ̀nà kínní náà mo gbàgbé bíbà ní ọ̀nà Ìsọlọ̀ wọ́n wà lọ́nà Ìsọlọ̀ wọ́n wà lóṣòdì Ajégúnlẹ̀ Ládìpọ̀ lọ́bẹ̀ yẹn àwọn ọmọ Èkìtì pọ̀ bẹ́ẹ̀ tán kọ́lé rẹpẹtẹ ọmọ Ìjẹ̀rò Ìkàrẹ́ kankan Ìkọ̀lé wọ́n kọ́lé lọ síbẹ̀ àti títí lọ sọ́nà Ìkẹjà títí lọ sọ́nà Dọ̀pẹ̀mú Agége gbogbo kò tí ẹ ti fi tẹ́kìtì ò pọ̀ sí ńbẹ̀ yẹn gbogbo yín mò ń sọ̀rọ̀ fún yín ẹ pọ̀wọ́pọ̀ kí n já gbé ìlú bàbá wa lárugẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin èèyàn máa bá mi fọwọ́ sí o mo ń retí kọ́mẹ́ǹtì yín mo ti lọ jíṣẹ́ yín fáwọn bàbá wa ń sìn tó wá yẹ kẹ́yìn náà kẹ́ ṣe mí dáadáa yá ẹ ṣe gan mo appreciate gbogbo ilé ìtẹ́ tí ń ṣe gbogbo àwọn kọ́mẹ́ǹtì tẹ́ ẹ̀ fún mi bẹ́ẹ̀ ṣe ń rán mi sáwọn èèyàn gbogbo ẹ̀ mo ṣáà ń jíṣẹ́ ẹ̀dẹ̀ ni mo pa àwọn tán sọ̀rọ̀ bàbá aláìdá náà wọ́n ti ń calm down díẹ̀díẹ̀ àkùsídà pé ìyá Esabod gan àwọn náà ti ń rìtáyà nínú èébú wọn láwọn ò ṣe bẹ́ẹ̀ wọn láwọn ò bú bàbá ìjájá mọ́ ẹ ṣe gan ni adúpẹ́ we appreciate that our big mama nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yes adúpẹ́ gan ni mi sọ pé ẹ̀sán ra mo ní big mama ẹ̀yin ni ìyá àgbà nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ nǹkan tí mo mí nìyẹn o láwọn èèyàn máa túṣẹ̀ rá níṣẹ́ ló sọ pé ìyá yẹn big mama torí wọn kì í fọ pé èèyàn kan big mama bá pé èèyàn big mama ní ìlú òkèèrè wọn máa ń bínú ni wọn máa ń fẹ́ kán sọ pé skinny mama mama wa skinny mama mama wa brown skin mama ẹ ṣé gan ni mo dúpẹ́ pé ẹ ti ń gbọ́wọ́ bàbá ń sìn nǹkan tó dáa nìyẹn wọn níbi tí ọmọ bá wà wọn gbọ́dọ̀ máa fi bàbá ẹ̀ wọlé I'm so happy to hear you saying that. So let me give it up for you. Give it up for
ọmọ máa ń sábọ̀ ẹ bó má tún dọ̀lẹ́ má tún bú bàbá torí kìíní yẹn dàbí pé máa ń tẹ bá tún lẹ̀ tún tá tún tírígà ẹ má jò tírígà ìjọ ẹ máa ń ṣe bí èkìtì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ kò sàdé no ẹ bá gbé wálẹ̀ inú mi dùn pé ẹ ti ṣe dáadáa ń sìn ẹ ti ṣe dáadáa tẹ́tí lè máa ṣàdúrà fún bàbá pé ẹ ti túwọ́ kúrò. I'm so happy about that. A lot of people ti jáwọ́ ń sìn àwọn ọmọ mi wà náà àwọn màmá olóòṣà wọn làwọn náà ti jáwọ́ màrín ti jáwọ́ ó kú bọ́sẹ̀ kọ́nà nìkan ló kù bóyá ń gbà torí yẹ sábọ̀ pé wọ́n ṣe dáadáa sìn ìyẹn that one will make her that one will make her change her behavior her way in the right way so you will stop talking to your elder to your father like the way you talk to 2 years old. That is not right. Where every day we keep on talking to you, but you don't want to listen, you don't want to yield. That is not right. It's not right. If you think nobody can hold you, kò sẹ́ni tó máa wá hold ẹ. Bẹ́ẹ̀ gbogbo àwọn obìnrin tó ń bù tó ń pè wọ́n ní Chinese face, kíní kan face, it's not good. Àwọn obìnrin ẹgbẹ́ ẹ kódà òun fún wọn lórúkọ kì í ṣe nǹkan tó dáa o, nǹkan tó burú tó kò sí. Òun fún ọmọ gbogbo àwọn orúkọ tó fún ọmọ kọ sílẹ̀ ń bíbà and which is not good. Kíyàn bá pè ẹ́ ní bí wọ́n ṣe rí yẹn kàn fi bú ẹ, would you happy? Would you? No, you won't. Tó máa fi èébú ara máa bú ẹ oníkan ìkan ń ṣe kinní kan gbogbo ẹni mo kọ sílẹ̀ bí kàn dé stage kan mo kàn mú kúrò ní pé you know what, I don't think this woman needs ó mọ nǹkan tó sọ because ó mọ nǹkan tó sọ tó ń fi èébú ara bú àwọn obìnrin ẹgbẹ́ ó dẹ̀ ń sọ̀rọ̀ ní Women's Day like that. Ó kọ́kọ́ kí àwọn obìnrin pé wọ́n ṣe dáadáa wọ́n ṣe kíní kan wá bẹ̀rẹ̀ sí ní bú àwọn obìnrin òun pè wọ́n ní baby face. Mo kọ gbogbo ẹ̀ sílẹ̀ bí ó pè kan ní smiling face, ó pè kan ní baby face, ó pè kan ní shame woman, a lot of name. Olóòbúlì olóòspoil èèyàn kankan olóògbẹ̀tí baby face yẹn wá jórúkọ ìyẹn ń ṣorúkọ Chinese face head mix àbí kí náà tó pèlé tó pè kan náà ní head mix ó pè kan ní pancake face ní Women's Day tó dẹ̀ ti sọ̀rọ̀ dáadáa tó ti kí wọ́n tó ti fà wọ́n mọ́ra ìyẹn àwọn bàbá first lady àwọn yẹn ló ń pè ní pancake bẹ́ẹ̀ yẹn behavior yẹn ò dáa. Smiling face, that is a sociological concept. Yeah, kódà kó máa fírù kan bẹ́ẹ̀ yẹn máa bú yàn ṣe orí nǹkan tí ìyá Sábọ̀dù ṣe ni. That's what they call magnificent. Yeah, it is magnificent. She did right. She did well. I'm so happy when I hear that. Well, tó bá mú bàbá mú ìyá Sábọ̀dù láti ṣe irú eléyìí, that means ayé ti dáa dé. Ìyá náà ti mọ̀ pé ìlú ti dáa pé káwọn fipá tálẹ̀ àwọn òṣè wọ́nranwọ̀nran yẹn àwọn òṣè yẹn mọ́ àwọn òṣè pátá wọn àwọn ti di born again náà wọ́n lè tán lọ borí mo ní tán borí wọ́n bu ọrùn wọ́n daṣọ bóra mo ní dẹ́ẹ̀ mo ní this is magnificent. I love that behavior. It is good. Ó dáa ká máa ṣe dáadáa sáwọn bàbá wa kì í ṣe bínú bá ṣe bí ẹ ò ṣáà lè pe bàbá ẹ̀ jókòó kó máa fún lórúkọ bẹ́ẹ̀ yẹn kó máa fún un pé gbogbo àwọn ìyàwó tán kó síbẹ̀ láti jọ tán ti débẹ̀ mi ò ní jáde lẹ́nu tèmi mi ò ní sọ́mọ́ wọn ló mọ nǹkan tó ń sọ kò dá lọ ìwọ nìkan ló kù náà. ọmọ kan mo sọ ń gbà kan mi ní a máa write ẹ up nídìí láti write ẹ up. You don't need to do that. Just continue to do whatever you want to do. Continue to do it. Ojú gan máa tiẹ̀ tó bá dé stage kan pé when you look left and right, you look back, you look front, you don't see anyone saying nasty word to all our fathers, then you feel somehow. You feel embarrassed. You feel abashed. Okay? Continue. Don't stop. Continue. I'm not going to write you. I don't have time for that. Your crap. It is a crap. I don't have time for that. Time to write it up. I will use it to do necessary things, not unnecessary
behavior that you are doing. It's very, very bad. It's very, very bad. Bóyá àwọn tó kù àdẹ̀bẹ̀ sọ̀rọ̀ ṣáwọ́ àgbọ́. Ó yẹ kí màrín lè bẹ sọ̀rọ̀ tó jọ rẹ̀ ẹ̀tẹ̀jọ́ sọ̀rọ̀. Ìyẹn gan-an ni òun ṣe Yorùbá. Tó yẹ ká bá sọ̀rọ̀ títí kó má gbọ́. Wọ́n tó jẹ́ Yorùbá ọmọlẹ̀ Yorùbá. Ó wá rò pé kò sẹ́ni tó lè wá bá ẹ nílùú ibi tó wà. Tí wọ́n bá lè wá bá ẹ, bẹ́ẹ̀ tí ojú náà máa fi wẹ̀ ńkọ́. Máa ráwọn comment tó wà lábẹ́ kíní ẹ̀ tó wà ní, if you make a comment there, I will block you, I will delete you, I will kíní kan you. Yóò sọ fún ẹ pé nǹkan tó ń sọ ò dáa ni. Try to amend, amend your behavior. All right. So guys, this is what I have for you today. I hope you all enjoy my whatever I said. I said be good to our Father, and our Father, they're gonna have our, they're gonna back us up now. They're gonna back all of us up. We all eat and eat and eat and belly full. So till the next time, I'll bring more to you. For now, I say bye. Please subscribe. I want to have some comments from you. Please, I'm waiting for you. Thank you so much. May God bless you all. Bye.